Ìwé Tímótì kínní orí 2. Nítorí náà, mo fẹ́ ṣáájú gbogbo rẹ̀ pé kí a bẹ̀bẹ̀, kí a gbàdúrà, kí a ṣìpẹ̀, àti kí a dúpẹ́ nítorí gbogbo ènìyàn, nítorí àwọn ọba àti gbogbo àwọn ìjòyè, kí àwa kí ó lè máa rin ayé ní ìdákẹ́jẹ́ àti ní àlàáfíà nínú gbogbo ìwà bí Ọlọ́run àti ìwà mímọ́. Nítorí èyí ni ó dára tí ó sì ṣe ìtẹ́wọ́gbà lé ojú Ọlọ́run olùgbàlà wa, ẹni tí ń fẹ́ láti gba gbogbo ènìyàn là àti kí wọn kí ó sì wá sínú ìmọ̀ òtítọ́. Nítorí pé Ọlọ́run kan àti onílàjà kan ní ń bẹ láàrin Ọlọ́run àti ènìyàn, ọkùnrin náà Kristi Jésù, ẹni tí ó fi ara rẹ̀ ṣe ìràpadà fún gbogbo ènìyàn láti jẹ́ ẹ̀rí ní àkókò tí ó yẹ. Nínú èyí tí a yàn mí ṣe oníwàásù àti àpọ́stélì, òtítọ́ lèmi ń sọ ní ti Kristi, èmi kò ṣèké, olùkọ́ àwọn kèfèrí ní ìgbàgbọ́ àti ní tòótọ́. Mo fẹ́ nítorí náà kí àwọn ọkùnrin kí ó máa gbàdúrà níbi gbogbo, kí wọn kí ó máa gbé ọwọ́ mímọ́ sókè lé àìbínú àti lé àìṣiyèméjì. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ pẹ̀lú ni kí àwọn obìnrin kí ó fi aṣọ ìwọ̀ntúnwọ̀nsì ṣe ara wọn lé ọ̀ṣọ́, pẹ̀lú ìtìjú àti ìwà àìrékọjá, kì í ṣe pẹ̀lú irun dídì tàbí wúrà tàbí òkúta dáradára tàbí ìwọṣọ owó iyebíye, ṣùgbọ́n bí kò ṣe èyí tí ó yẹ fún àwọn obìnrin tí ó jẹ́wọ́ ìwà bí Ọlọ́run pẹ̀lú iṣẹ́ rere. Jẹ́ kí obìnrin kí ó máa fi ìdákẹ́jẹ́ àti ìforíbalẹ̀ gbogbo kọ́ ẹ̀kọ́. Ṣùgbọ́n èmi kò fi àṣẹ fún obìnrin láti máa kọ́ni tàbí láti gba ọlá àṣẹ sórí ọkùnrin, bí kò ṣe pé kí ó dákẹ́jẹ́. Nítorí Ádámù lè a tètè dá, lẹ́yìn náà Éfà. A kò sì tan Ádámù jẹ, ṣùgbọ́n obìnrin náà. Nígbà tí a tàn án, òun ni ó wà nínú ìrékọjá, ṣùgbọ́n a ó gbà á là nínú bíbí ọmọ, bí wọ́n bá dúró nínú ìgbàgbọ́ àti ìfẹ́ àti nínú ìwà mímọ́ pẹ̀lú ìwà àìrékọjá.